káàbọ̀ sórí ìkànnì ohun tó ń ṣẹlẹ̀ níbi tá a ti láǹfààní láti máa sọ ìròyìn tó jẹ́ ojúlówó gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti ṣe mọ̀ wípé a ò ní sọ ohun tí kìí ṣe òtítọ́ lórí ìkànnì yìí. Ẹ bá mi subscribe, ẹ bá mi like, ẹ comment, ẹ bá mi pín káàkiri, ẹ wá nǹkan fìdílé kí ẹ wo fídíò yìí. Hello, ìyá mi. Hello ma. Hello mo à ń gbọ́ yín o. Mo ní Bọ́lá Bọ́rọ̀dé mọ ìṣèwọlé sí mo ní kí n sáré pè mí. Bọ́lá Bọ́rọ̀dé kí ló tẹ pẹ́ dé kíláàsì. Tá má. Kí ló tẹ pẹ́ dé kíláàsì. Ẹ má bínú mọ ẹ̀ṣẹ̀ dé iṣẹ́ yìí níbi iṣẹ́ bíbá ìṣe gbà ni. A máa fáìn nìyẹn máa san $1 million. Ok, kò burú mo ti gbọ́ Ọlọ́run á san. Àwọn olóyè olóyè Sunday Igboho àtàwọn òru ẹkùn wọ́n lọ sí Òkè Ọdẹ lẹ́nu wọ́n ti ń tọ̀ gbogbo Kwara látàná. So mo ti rí látàná. Èní tó ń dókè Ọdẹ fún mo kẹ́dẹ́ ní Yorùbá wù yìí mo wá rí adúrú ọkọ̀ tí wọ́n kó mo rí adúrú èrò tó tẹ̀lé lórí Sunday Igboho ìṣà. Èmi fúnra mi dẹ̀ mọ̀ wípé nínú sísítẹ̀mù yìí àti Sunday Igboho àtàwọn tó tẹ̀lé kò sẹ́ni tó fún wọn ní sálárì. Bẹ́ẹ̀ ni ó lóun ò fowó yàtọ̀ sáwọn bàbá wa àǹtí Gani Àdàmú tó ń béèrè owó nítorí tó bá fẹ́ jáde. Nítorí àwọn àǹtí wa Gani Àtù Ìdàmú tó ń béèrè owó tó bá fẹ́ jáde. Sunday ò béèrè owó ájú wọn lò ṣé wí lẹ́jọ́ ìjà aláró tó bọ̀rọ̀bọ̀rọ̀. Tó ti yẹ Ọlọ́run á dẹ̀ fún ṣe torí gbogbo ìyàtọ̀ fi jẹ wọ́n lókè Ọdẹ ní Kwara yẹn ó dópin báyìí o. Àwọn bàbá ńlá wa tó ti dé kọjá bá ṣiṣẹ́ pọ̀ o. Á dìde Ọ̀nìlẹ̀ á dìde o, Ṣàngó á dìde, Ògún á dìde, Ọbàtálá á dìde, Ọ̀ṣun á dìde, á bá ṣiṣẹ́ yìí pọ̀ o. Àwọn áńgẹ́lì Ọlọ́run gan tọ́rí pé ìpakúpa ló ń pa àwọn ènìyàn á dìde àtìlẹ́yìn àbàṣe. So àwọn àǹtí Gani ò ní rọ́wọ́ mú. Ẹjọ́ ni kọ́ máa rojọ́ ní tí mo rí pọ́n ní wọ́n ń gbàdúrà ẹjọ́ lọ́tọ́ fún ìmọ́lẹ̀. A ní kọ́ gbàdúrà ni. Kí ló dé ọ̀fẹ́jọ́ ṣe ti bàbá olórí pupa tó kú má pa mọ̀nà ọ̀run máa ń lọ ọ̀dẹ bàbá tó ń gbè lẹ́yìn ọmọ ẹ̀ tí ò ń ṣọmọ ẹ̀ ọmọ bíi ìdá ọmọ tápà. Ọlọ́run á bá wọn ṣe kọ́ ya máa rojọ́ kiri o, kọ́ máa sunkún kiri, kọ́ máa sunkún sábọ́ kiri o. Àwọn ọlọ́lẹ̀ kú kọ́ máa sún bọ́ tí ń sunkún láyé Sunday Igboho ń da Ọlọ́run á tì lẹ́yìn. Ojú wọn náà máa ṣe ojú máa tì wọ́n. Sunday máa dé pẹ̀lú àwọn èèyàn ojú máa tì wọ́n lágbára Ọlọ́run. Bàbá wa Sunday fún Sunday ní ọwọ́ pé kó máa nìṣó kó má padà lẹ́yìn ẹ̀ o. Kọ́ jọ nítorí Ọlọ́run kó túbọ̀ máa bá mi fún lágbára. Àwọn tó bá yẹ kó kó tì í kó bá kó tì í kó máa ràn lọ́wọ́ torí pé kò lè dá ṣe kó bá mi ràn lọ́wọ́ o. Ọjọ́ o kò béèrè owó o kò ṣe oníbàárà o bí àti Gàníà kò ṣe oníbàárà bí àti Gàníà Àdàmú o kò ṣe oníbàárà o. Ẹjọ́ nítorí Ọlọ́run á bá wọn ṣe. Bàbá yìí gan Ọlọ́run á fún lẹ́mìí gúngùn láti gbọ́ orílẹ̀-èdè wa fún wa. Ọlọ́run á fún lẹ́mìí gúngùn ẹ̀mí gúngùn Ọlọ́run á fa àti àlàáfíà láti gbogbo orílẹ̀-èdè wa fún wa. Mo dẹ̀ gbàdúrà fẹ́yìn náà ní gbogbo iṣẹ́ ìrànṣẹ́ o gbogbo iṣẹ́ iṣẹ́ ìdífẹ̀mí ṣe o. Ní orílẹ̀-èdè wa tó bá tásìkò bá gbogbo alájọ máa jẹ wàrà tóyin tó wà lórílẹ̀-èdè wa o. Ọlọ́run á bá wa lé àwọn àjòjì wọgbó o, á bá wọn lé wa dà, á bá wa lé wọn dànù o. Ọlọ́run á ṣọ́ Sunday àtàwọn tó lọ, Ọlọ́run á ṣọ́ wọn dé láyọ̀ àlàáfíà o. Ọlọ́run á dẹ̀ gba gbogbo Kwara sílẹ̀ o kó lọ́wọ́ àwọn aṣekúpani àwọn àjòjì ènìyàn tó ń ba ìlú jẹ́ tọ́jú ń pààyàn. Ọlọ́run á gbà lọ́wọ́ wọn, Ọlọ́run á lé wọn wọ́n gbàgbára lọ́wọ́ wọn. Mo gbàdúrà pé Sunday Igboho ayọ̀ àtàlàáfíà ló máa fi padà o. Ẹ ṣé gan ma, ẹ ṣé àdúpẹ́ ẹ kú àtúnṣe o. Ẹ ṣeun gan. Nǹkan tẹ́mi wá ń ṣe ni wípé àwọn tó ń tẹ̀lé olóyè Sunday Igboho kódà bójú owó epo kí Yorùbá wuyi fans ká máa fún wọn. Àkòbùrọ̀ Ọlọ́run á bá ṣe rí. Ẹ̀bẹ̀ bá ṣe rí nǹkan tó wà ń bẹ̀ ni pé mi ò mọ àkáǹtì yín. Débi pé bóyá àkáǹtì Nàìjíríà àkáǹtì nìyẹn. Bọ́lá pin sójú network sójú Facebook àti YouTube yẹn. Tó bá fẹ́ sell àbí tó bá fẹ́ kí ni wọ́n á pè pay tó máa ń lò ní ìlú òyìnbó yìí jẹ́ kì í ṣe ó pay o palmpay àbí PayPal tó bá fẹ́ PayPal lánàá ní ìlú òyìnbó tàbí sell ẹ máa pè mí máa fún yín. Ẹ ṣé gan àdúpẹ́ ẹ ṣé gan o ẹ ṣé ẹ kú àtúnṣe ó dàbọ̀. Ẹ ṣé ìyá wa evangelist wọn ní kí n má dárúkọ àwọn mi ìdárúkọ mo ti gbàgbé mi ìdárúkọ wọn o ìyá wa evangelist wọn fún wa ní 150k
bẹ̀tí mi ìfẹ́ dárúkọ wọn mi tí ì dárúkọ wọn ṣùgbọ́n tán fún wa ní 150k so mi ì dárúkọ wọn kí má sùn ni kí má sùn ọ̀tọ̀ ní àǹtí ga ọ́ ní àǹtí wa àǹtí bọ́dá wa àǹtí ga ní bọ́dá wa àǹtí ga ní ṣé mi wá gbọ́ súnmọ́ bọ́dá wa àǹtí ga ní mo dẹ̀ ń sùn ẹ wá lóhun èké lèmi sùn òun ta ló ń sun èké mo ti sùn ní náìtì ni mo ṣe kéwọn ẹnìbọdì má yọ mí lẹ́nu náìtì mo ṣe mo sùn ní náìtì ni mo ṣe ẹ̀hún ohun èké lèmi sùn mo ti gbọ́ mo bọ̀ abẹ́ two napa àbí two napa please ẹ send mi hi ẹ send mi ní hi ẹ send mi ní hi lórí YouTube nísà ìpè ń bọ̀ lórí WhatsApp ẹ send mi ní hi ẹni ẹ̀yin ni two napa àbí kí lórúkọ yín ẹ jọ̀ọ́ ẹ send mi ní hi ẹ jọ̀ọ́ o ẹ send mi ní hi nísìn ẹ ṣe gan ẹ tẹ́ bá mi send owó tó Bàbá Èkìtì náà ẹ ṣe Bàbá Èkìtì you dey see alert àwọn fans Yorùbá wuyì mo love yín dá quest àtàlọ́ tún send request àti close you. Ìgbà àwọn fans mi máa ta wọn fún ti máa ta anybody Yorùbá wuyì God bless you too máa ta anybody tí wọ́n á lórí page everybody àti Yorùbá wuyì o àti Yorùbá wuyì fans o gbàjọ́ máa ta everybody. Ẹjọ́ napa yìí ni mo ń dúró dè o mo ti ta anybody mo ti gbowó ṣé Bàbá Èkìtì àtòlẹ́yìn Sunday Igboho ìkókó lóde làwọn méjì ó gbọ́dọ̀ ṣe nǹkan lójú wọn pé ẹ má sọ Bàbá Èkìtì wọnú lé wa lọ Bàbá Èkìtì ti sú ni àwọn fámìlì náà wà ń pariwo ẹ kọ́ àwọn ilé asán ní o àwọn ilé asán ní o ti máa mú yín Bàbá Èkìtì. Two napa yìí ni mo ń dúró de o. You don't have my number. +17 ẹ bá mi kọ nọ́mbà mi sí comment section ẹ jọ̀ọ́ +17 18 50 20 573. Ẹ bá wà nílùú òyìnbó ẹ má fi +1 sí ẹ kọ́kọ́ 718 50 20 573. WhatsApp nìkan ní WhatsApp 718 50 20 573. Tẹ́ bá wà ní Nàìjíríà Nàìjíríà ẹ fi +17 18 50 20 573. Tẹ́ bá ní di Nigeria account number òun lẹ ń wò lójú screen mi yẹn mi fẹ́ pè kí ló má lọ ṣe mistake so òun lẹ ń wò yẹn Latifat Àmọ̀kẹ́ Àjàlá First Bank ẹ tó bá nídìí ẹ lè bá gbóhùn sókè bí ẹ tó máa sùn lélẹ̀ tó bá ti sọ̀rọ̀ Sunday Igboho báyẹn nífẹ̀ẹ́ lọ mọ́ hello ma ẹ kálẹ́ mà. ẹ pẹ̀lẹ́ káàbọ̀ ṣé dáadáa bá yín ilé ńkọ́. ọpẹ́ ní fọ́nà o àkúṣe ní mà. Yes sir. ẹ jọ iye tí àwọn náà bá rí pé iye tí a rí pé a lè lágbára láti sẹ́ẹ̀dì tá a bá rí àkáǹtì nọ́mbà tá a lè. so ẹ rí lójú screen kẹ ẹ máa send ẹ sí yín àbí. bẹ́ẹ̀ ni mà. bẹ́ẹ̀ ẹ tún sọ pẹ̀lú confidence wá fún yín ní ẹ̀ṣẹ̀ ẹ tún sọ pẹ̀lú confidence kì í send ẹ sí yín. ẹ mọ̀ fún wa lẹ́sìn ẹjọ́ ní omi jíjẹ́ kì í. ọkọ ni wọ́n wà lójú screen yẹn máa send ẹ sí yín ẹ tẹ́lẹ̀ lọ́dọ̀ yín kẹ́kọ̀ọ́ yín ẹ tẹ́lẹ̀ ẹ bá mi send the receipt bá ti send ẹ. kò tí wàhálà mà. ẹ bá mi send the receipt ẹ kì í send ẹ sí aláì àwọn ìbá wí fans ìjọ ìgbẹ́jà àdìkí àmì mi ni màá wà lẹ́nu gate èmi báyìí ni màá wà lẹ́nu gate èmi máa mú èèyàn tí kò bá ṣe dáadáa láyé èyí fans ló bá wù yù aláì mo kò tí màá ṣe fún yín ẹni ìwọ mi trust ẹ àdìpọ̀ mi trust ẹ ọ̀gbẹ́ni o lè kówó àdìjọ náà jẹ owó tá a bá tún gbà láti. èmi ò trust ẹni tó bí ṣe ń wẹ yìí o lè máa gba bribe lẹ́nu àdìjọ náà bí ṣe ń wẹ yìí o lè gba bribe lẹ́nu àdìjọ náà. àní mi trust ẹ àbí wàhálà wà ń bẹ̀ ni mo ní mi trust ẹ ẹ máa gbà mí kẹ mo ní mi trust ẹ o lè tún continue mi trust ẹ o lè lọ gba
ó lè lọ gba kíní lẹ́nu àlùjọ náà nísìn. ẹ ṣé o tó bá mi sẹ́ni owó sí bàbá Èkìtì, ẹ ṣé mo dúpẹ́ o, ẹ ṣé ẹ tó bá mi sẹ́ni owó sí bàbá Èkìtì, mo dúpẹ́ lọ́wọ́ yín gan, ẹ ṣé. Bàbá Èkìtì o lẹ́ẹ̀kìtì, bàbá Èkìtì àjọ máa pín ní o, máa gba percentage o 50%, bàbá Èkìtì 50%. bàbá Èkìtì iye tó bá wọlé sàkáǹtì àjọ máa pín, èmi àgbà 60 èèyàn àgbà 40 tó lè mí mo announce. Wow. Ẹ ṣé màámi for the good calculation. Mi ti calculate ẹ bẹ̀ tí mo ní náà lọ calculate ẹ nísìn. Wow. Wọ́n ní so far so good àti rí 632,000 naira. Ẹ pàtẹ́wọ́ fún mi náà. Ẹ pàtẹ́wọ́ fún mi. Pa. Ọ̀dà 36 ẹ ṣé gan, mo dúpẹ́ gan. Oh, okay. Àkáǹtì wo lẹ fẹ́? Ṣé cell? Ṣé paper yìí máa ń pè ní bampe? Lọ́ọ̀ ló máa ń lọ school. Ṣé cell lẹ fẹ́ àbí PayPal àbí Nigeria account number sir? Ẹ̀yin mo ń dúró. Okay, nìkan láwọn bá ṣe àwọn bá aṣọ lóde l'Amẹ́ríkà máa bá mi mú nǹkan wá. Bí ní fún anybody jẹ. Ẹ bá mi agbúgbú àtẹ pa wá. Àbí mi títí. Jẹ́ ti ní bẹ́ẹ̀ ẹ máa bá jẹ́ sí òjò ọdẹ. Àwọn máa bá máa kà. Okay. Ọlọ́run ọba ṣá Yorùbá Wuyi fans èmi mọ̀ kó tó lọ́ọ́ ṣe. Bàbá ti sọ pé táwọn bá ti dé táwọn bá ti dé pa táwọn bá ti dé jẹ́ káwọn dé Ọlọ́run kọ́ máa bínú. Òbí dá káwọn tí àwọn gbọ́dọ̀ tẹ̀lé. Bẹ́ẹ̀ni. Wow, somebody first because one I got online America visa yesterday for my Thanksgiving day. Hey! Congratulations to you. Akorire o. Ẹ ṣé Ọlọ́run ò ṣe. I thank God on your behalf. One Yoruba Wuyi, I will see you soon in America holiday. I got my online America visa yesterday. Ẹ máa bọ̀ ní Brooklyn ni mo wà. Ẹ máa bọ̀ ní Brooklyn tó bá ti dé sí New York. Just call me. I'm going to meet you. Nàìjíríà ti ń bọ̀. Ẹ máa bọ̀. Anybody. Ìyá kan náà fẹ́ lọ ṣe bẹ́ẹ̀, àwọn fẹ́ lọ gbé mi ṣe birthday mi. Birthday mi lọ́ọ̀lọ́. Ogún o. Olóyè ṣé olóyè yẹn wá jẹ́yàn tó dáa? Olóyè ò kì í ṣèyàn tó dáa, ṣéyàn tó dáa olóyè ni. Olóyè ò kì í ṣèyàn tó dáa, olóyè ò kì í ṣèyàn tó dáa. Èmi ò mọ olóyè ni. Mo mọ olóyè dáadáa. Okay, ìyá mi, another 50,000 tẹ́ sẹ́ndì. A máa yọ 50,000 fún bàbá Èkìtì náà fẹ́ send account, náà fẹ́ send 50,000 sí. Yorùbá Wuyi náà send ẹ̀ sí, so a máa yọ 50,000 fún bàbá Èkìtì. For bàbá Èkìtì. Wọ́n ti fún wa lówó ti ìwé ẹ̀kan rẹ́dì o. Mo ti dárúkọ wọn 150. Àbí ká ti kó wọ 1 million. Àbí ká ti kó wọ 1 million. Ṣé ká ti kó wọ 1 million? Ẹ bá mi ti kó wọ 1 million. Kí ló sùn? Ẹ jẹ́ bá mi ti kó wọ 1 million ẹ jọ̀ọ́. Ẹ jẹ́ bá mi ti kó wọ 1 million. Èló ló pa ti rí 632 èló ló kù yẹn. 632. Èló ló kù tó máa tó 1 million. Èló ló kù tó máa tó 1 million. Èló ló kù tó máa tó 1 million. Ẹ bá mi ti kó 1 million. Bá mi ti. Ẹ bá mi ti kó 1 million kí ló sùn.
Báàlẹ̀ ṣe ń ṣe báyìí, ṣebí evangelist ló ń bá yín sọ̀rọ̀. Èmi lè fún lówó. Èmi ò ní dárúkọ o. Èmi ò ní dárúkọ. Ọlọ́run pé mi ní dárúkọ. Mo fún mi ní 50,000 naira. Mi ìdẹ̀ ní dárúkọ wọn o. Èmi náà pé orúkọ wọn bẹ̀rẹ̀ láti fàṣà, àmọ́ mi ní dárúkọ wọn. Mi ní dárúkọ wọn Ọlọ́run. Èmi ò ní dárúkọ wọn. Mo mọ̀ pé orúkọ wọn bẹ̀rẹ̀ láti wọ́n fún mi 50,000, ọ̀dà wọn fẹ́ mi 50,000. Èmi Ọlọ́run ní jẹ́ kí n dárúkọ wọn. Àpèjẹ sàmúrà ò kì í gbé àpò yóò ní gbé ọwọ́ yẹn máa lọ sókè lágbára Ọlọ́run ẹ̀ níta wọn gbẹ́tẹ́ fún wa lówó wọn lówó wá pè ló ó kù 368 tó máa fi pé 1 million fún mi 368 ó jẹ́ kí n kọ́kàn ẹ fún mi ní 368 o ẹ jọ̀ọ́ kí ló tẹ̀ máa ń ṣe báyìí náà kí ló tẹ̀ máa èmi lẹ́ halẹ̀ mọ́ tí máa ju yín gbà ju tálẹ́ halẹ̀ mọ́ tó pé ẹjọ́ rẹ̀ mi mo kàn ń ṣàánú yín ẹ halẹ̀ mọ́ mi pé báwo lèmi ṣe ń dárúkọ yín Ọlọ́run aṣọ yẹn ẹ máa wá bá mi l'Amẹ́ríkà ẹ máa rí kan tí màá fojú yín kan màá nà yín bíi àmì nínà yín torí ẹ ti fún mi ní bride ẹ ní sí lára àwọn tí mo fẹ́ tà wọ́n ti fún wa ní 5,000 naira kí lórúkọ wọn 5,000 Mr. Owólabí fún wa ní 5K. Mr. Owólabí ti fún wa ní 5K. Ẹ ṣe jàre. Wọ́n ní kébì máa dárúkọ. Wọ́n dẹ̀ halẹ̀ mọ́ mi. Ẹ wá gbà mí lọ́wọ́ ọ̀rẹ́ mi ni. Kí má dárúkọ yín báwo. Tí mi bá dárúkọ yín ẹ̀ṣẹ̀ ni. Bàbá Èkìtì owó tó wọlé sàkáǹtì yín ẹ ṣé gan mo dúpẹ́ o ẹ tẹ́ bá mi sọ sẹ́ndì owó Èkìtì náà máa ẹ ṣé mo dúpẹ́ ok ṣé kò sí 50 àti 100 yẹn ń bẹ ogún èló ni $150 jẹ́ láfojú àwọn fans mi wà láì ayé ní kọ̀kọ̀ ẹ pè mí sórí 718-5020-573 WhatsApp 718-5020-573 WhatsApp 718 ó yá ẹ bá mi ṣí èló ló ṣe dọ́là inú mi ṣe à ń dùn èló ni $150 jẹ́ lókì 36,800 mo ti 36,800 mo ṣe. Bàbá Èkìtì wọ́n ti bá mi jù yín ní wàásù 50K fún bàbá Èkìtì náà ó ga ẹ máa pín ní sí bàbá Èkìtì ní 50K yẹn máa fún mi ní 45,000 yín máa mú 5,000 bàbá Èkìtì you will give me 45 you will take 5,000 10,000 olè owó ti tán wọ́n gba 50,000 máa bí mi 45 ọmọ àwọn wọn tẹ̀lé gbèsè dé ọ̀rọ̀ ọkọ̀ ya o ẹ bá mi ṣe lọ́dún 150 yẹn jẹ́sẹ̀ ẹ bá mi ṣí mi fóònù máa fi wọ́n tán ṣíyàwó mo fi ń ṣe TikTok ṣàǹgọ́dé ọ̀rọ̀ ọkọ̀ ya o agbẹ́ náà kéńgéèdè kéńlẹ̀ ya àwọn Yorùbá mi yí fàṣẹ ọ̀rọ̀ ọkọ̀ ya o agbẹ́ náà kéńgéèdè kéńlẹ̀ ya ọ̀gọ́dé ọ̀rọ̀ ọkọ̀ ya o agbẹ́ náà kéńgéèdè ẹ bá mi ṣe tó bá ti pé kí n máa lọ tó bá ti pé wọ́n á mi là kí n máa lọ ogún gbọ́ fáǹsì mi wá wù yìí ogún gbọ́ mo lè fògùn yín gbárí kí ìta anybody mo fi ṣe wà mo lè ta yín lọ́la ọ̀bẹ pléènì I am not selling anybody again. àní màmí ẹ bá mi calculate ẹsẹ̀ lóní 150 yẹn jẹ́ ká ṣí mọ́lẹ̀ ká mọ́lẹ̀ tó kù 1M ni mo ń lọ ẹ bá wa gbọ́n sókè Mr. Thank you Mr. kí lórúkọ yín Ọlọ́run kò ṣe é ṣẹ́jú sí ẹ bá wa gbọ́n sókè. ṣòlé ẹ gbọ́n sókè mà ẹ pé dásìkò yìí mà. I don't know the rate now I'm using my phone please check for me please sorry Ọlọ́run màmí ẹ bá wa gbọ́n sókè Mr. Ṣòlé. Ní ẹ máa bọ̀ lórí YouTube mi orí YouTube Yorùbáwùjì náà lórúkọ mi òun náà ní bí àbí kẹ́ pè mí lórí nọ́mbà mi +71850202573
ẹ lọ wo YouTube, ẹ wo Yorùbáwùyí lórí YouTube, àkáǹtì yẹn wà bí náírà account. Ẹ bá fẹ́ kí máa ń pè America account sell àbí palmpay àbí PayPal súnmi jàre, ẹ pè mí lórí nọ́mbà mi àbí kẹ wá wà àkáǹtì yẹn bíbí mi mọ ẹ bá mi ẹjọ́ ìnáná ṣe àárọ̀ tí mo send owó was it not 1,003 kìíní kan ni ẹ bá gbọ́n sókè ṣàngóde ọkọ ìyá rẹ ẹ kalẹ́ mà. ẹ lè ṣáà tọmọtọmọ. àṣẹ. ẹ jọ mo sẹ́ndì líǹkì kan sí yín lórí àfa kan tó tún ń fi àṣà Ìbàdàn gbójú ilẹ̀ lórí olóòlù tó fẹ́ jáde tí kábíyèsí sọ. Ẹ jọ bá wa pílè lórí ètò tí gbogbo ayé gbọ́ pọ́n tó ti ń bọ̀. Ẹ jọ mà ẹ ṣe. mo ti gbọ́ àwọn ìyá Ìbàdàn ẹ wo wọn bóyá tutù àwọn ìyá Ìbàdàn ẹ wo wọn bóyá tutù. ẹni tó ń pè mí wọ́n fẹ́ nà mí ni o ẹni tó ń pè mí wọ́n fẹ́ nà mí ni Ọlọ́run bí náà dẹ̀ rẹ́ di ogún gbọ́ ọ̀rọ̀ tán nọ́mbà mi ò lọ wọ́n fẹ́ nà mí ni o bí náà dẹ̀ rẹ́ di yín wọ́n fẹ́ nà mí ni mo dẹ̀ rẹ́ dì ẹni tó ń pè mí yẹn ọlọ́mọ kan wọ́n fẹ́ nà mí ni èmi gan dẹ̀ múra wọn kalẹ̀ ni. ẹ tó pè mí yẹn fẹ́ nà mí ni o ẹ jẹ́ kí n tún wọn pè rẹ tí mo múra wọn kalẹ̀ ní Ọlọ́run àwọn tó ní Ọlọ́run mú yín nọ́mbà yín ò lọ mo ti pè yín o. ẹ bá mi wo réètì tap máa fi send ẹ 150 ẹ bá mi wo ní réètì tap o ẹ jọ o mo fẹ́ mọ iye tó kù lókì mo ti pe orúkọ yín 36,800 mo ti pé orúkọ yín látẹ̀ẹ̀kan ẹ kí n wò ó mo kọ́ 36,800 orúkọ yín ni lókì tó sàn yà 36,800 mo ti kọ́ orúkọ yín lélẹ̀ kí n ṣèbò orúkọ àwọn èèyàn ó ní o mo ti kọ́ orúkọ yín sí ibi ẹ bá mi wo iye tó kù náà 1 million ni mo nídìí ẹjọ́ ọjọ́ dẹ̀ ti lọ ẹjọ́ ẹ̀ṣá àwọn olóò tún send request Abudubakiri kí ló ṣẹlẹ̀ Abudubakiri à ń gbọ́ yín ẹ sọ̀rọ̀ sókè Abudubakiri à ń gbọ́ yín sà ẹ káàbọ̀ o 195k lọ́wọ́ Abudubakiri ẹ gbóhùn sókè. Abdulbaki a máa já yín bọ́lẹ̀ o àwọn èèyàn kò lè dé sórí pé ìwọ lásán kí máa wá rìpọ́ọ̀tì wa o. gbé wọn bọ́lẹ̀ wọn lá kíní lọ́wọ́ nìyẹn. Abudubakiri àwọn àbùdù. Ọlọ́run kò ṣe ṣẹ́jú síṣẹ́ wa ń bẹ̀. Ọlọ́run kò ṣe ṣẹ́jú síṣẹ́ wa ń bẹ̀. Wọ́n ní tap is 1,388. Ọlọ́run kò ṣe ṣẹ́jú síṣẹ́ wa ń bẹ̀. Ọlọ́run aṣọ yìí o ẹ kílé o àráyè gbogbo yẹn. ọdọ àbọ̀ máa já wọn bọ́ nìyẹn àwọn ojú ọjọ́ lórí ètò Yorùbá wí. fún mi ní àkáǹtì èwo lẹ fẹ́ ń bẹ̀ èwo lẹ fẹ́ ṣé Nàìjíríà account Nàìjíríà ó dáa ṣe àwa ló wá dúpẹ́ nẹ́tíwọ̀kì lódùn hàn bí ẹni pójú òun rọ̀ yẹn nẹ́tíwọ̀kì ó nà hàn bí ẹni pójú òun rọ̀ tó yẹ lè fẹ́ Nàìjíríà account kọ́ Nàìjíríà account màmá yẹn àgbẹ̀lẹ̀gbà ni mo ń bá sọ̀rọ̀ Ọlọ́run ṣàánú fún mi tí kì í pinnu bàbá bí mo ti sẹ́ǹdì ẹ̀ o ní bàbá bí Èkìtì mọ́nà máa ṣe nọ́mbà bàbá Èkìtì sẹ́ẹ̀dì nọ́mbà èrò ẹ̀kú ẹ ṣeun o.
ó ṣe ọmọ ìyá mi àwọn eléyìí ní sẹ wọ́n fún wa ní 20k 20k orúkọ wọn yẹ ká wo orúkọ wọn o má dárúkọ mi ò Yorùbá wuyì ẹni tó bá ní kí má dárúkọ máa gé imú yín ni máa gé jẹ wàhálà ọlọ́mọ pé wàhálà ẹ̀ lè lo ọgbọ́n fẹ́ẹ̀kì fún mi o ẹ sẹ́ndì owó ẹ wá mú kíní ẹ fi borúkọ yín mọ́lẹ̀ ṣé mi ò wá mọ̀ yín ni mi mọ̀ nọ́mbà yín ògùn gbọ́ tẹ́bà sẹ́ndì orúkọ tí máa fi pe orúkọ yín jáde máa pe orúkọ yín tó wà lórí TikTok jáde mo fọlọ́ máa búra now with immediate effect ẹ tó sẹ́ndì 20,685 sí mi àmọ̀ yín o àmọ̀ yín o àwa àmọ̀ yín àtún yín mọ́ o bàbá tó sẹ́ndì 20,685 fún mi tẹ́lẹ̀ ń fi kíní borúkọ yín màá dárúkọ yín lórí TikTok o ẹ jẹ́ sọ̀rọ̀ ẹ sẹ́ndì orúkọ tí máa fi pè yín fún mi o ọ̀rẹ́ tí máa dárúkọ yín lórí TikTok don't tell me abeg if you tell me abeg wàhálà mo lè bá yín fa wàhálà if you tell me abeg mo lè bá yín fa wàhálà mo lè bá yín fa fìtí don't tell me no name o màá dárúkọ yín lórí TikTok o mo mọ̀ yín o mo mọ̀ yín mo fọlọ́ bá búra mẹ́ tó ń sọ̀rọ̀ mo mọ̀ yín mo fi ọlọ́run ọba tó dáa tó nílẹ̀ Yorùbá mo fi búra mo mọ̀ yín if you tell me don't no name I will call your name màá kó kọ yín lórí TikTok. wọ́n ní bàbá Èkìtì lórúkọ àwọn wàhálà ẹ ti mọ̀ gógóró pé ẹni bàbá Èkìtì lórúkọ yín fèmí máa dárúkọ yín sẹ́yẹ́ kí n kọ orúkọ yín kàdé kí n kọ yín tẹ́fún mi náà kí n má gbàgbé 20,685 máa pè yín ní mo rí gbà kẹlẹ̀ mọ̀ pé mo mẹ́tó sẹ́ǹdì ẹ̀ láti no àárín lórúkọ yẹn wà mo rí gbà máa pè yín ní mo rí gbà kẹlẹ̀ mọ̀ pé mo mọ̀ yín àbẹ́ẹ̀gì kọ èmi mo máa ṣe bí olóyè Sunday Igboho nísìn ó máa ṣe bí olóyè Sunday Igboho tó bá ṣe anything máa sọ síta wà tó lóyè Sunday Igboho tó tú èmi síta lẹ́nu ta ló gbà mí lọ́wọ́ olóyè ó dàpọ̀ ẹ ti mu ṣánṣán wàhálà ó ti gbàgbé tẹ́lẹ̀ ó ti gbà máìkì oníwàhálà oṣù mo ti dárúkọ yín kò sí wọn ló kàn mí gbogbo wa nǹkan first time talking with me ẹ ṣe gan mo dúpẹ́ àní mò ń gbowó lọ́wọ́ mọ́ yìí mò ń gbowó lọ́wọ́ 100 mo ní sọ 100 million ẹ kọ sílẹ̀ 100 million ẹ kọ fún mi ní $100 mo fẹ́ wo orúkọ wọn ní ìjà Yorùbá wuyì ìjà irú àwọn èèyàn wo lélẹ̀ wọ́n ní first time talking to you Yorùbá wuyì ó fún wa $100 wà náà wọ́n dẹ̀ àìdí orúkọ mo kọ́ àwọn èèyàn wàhálà àwọn tí máa kò sígbà tí mo nílò tàyín fáǹsì ni kò sígbà pé mi ní tàyín yẹn wàhálà ẹ parọ́ ni $100 kí n kọ́ kalẹ̀ náà nítorí dárúkọ yín Mr. Morigba ó dùn wọ́n send message sí mi Yorùbá wuyì you are not a good person you go explain tire if you don't want me to mention your name don't give me money keep your money to yourself you go explain tire no evidence ìyá ẹ má wọrí àṣírí tú o WhatsApp gbórúkọ wọn wá fún mi o ire $100 àṣírí tú o ire WhatsApp gbórúkọ wọn wá fún mi o wọ́n ní first time talking to you nice meeting you ma ẹ ṣe àdúpẹ́ máa jẹ́ táìpù sí wọn padà àmọ́ àti lórúkọ yín nice meeting you àbí nice talking to you. ire lórúkọ wọn o Ọlọ́run bá mi mú wọn èmi lè máa kó bọwọ́ sí lọ́wọ́ don't mention my name àánú mo rí gbà message mi lè fi bú mi ṣe à ń send message wọ́n ṣe à ń send message mi lè fi bú mi náà má dẹ̀ kà mí ẹ wò ẹ tó ní kí n má dárúkọ o ẹ yé aláì ẹ jẹ́ kí mo fẹ́ bo orúkọ yín ni o káwọn èèyàn lè bá rí iye ebú tẹ ẹ bú mi mo fẹ́ bo orúkọ yín ẹ tó ní kí n má dárúkọ aláì àwọn èyí fáǹsì mi ẹ bá mi bú máa yìí
mo fẹ́ bo orúkọ wọn kí ni yóò dẹ̀ wá bò wọ́n ní kí n má dárúkọ wọn wọ́n dárúkọ wọn àwọn pé máa mọ orúkọ àwọn ẹ wá dúró èébú tí wọ́n fi bú mi má dẹ̀ kà síta wọ́n ní abeg accept the token abeg no mention name wọ́n ní orúkọ yìí ẹ dárúkọ yìí wọ́n ní bàbá Èkìtì lórúkọ àwọn you can lie for Africa mo yà dárúkọ wọn wọ́n ní abeg wọ́n kọ́lé ẹ̀kọ́ ni o abeg no name bàbá Èkìtì Yorùbáwùyí abeg I know please kindly say bàbá Èkìtì bank account thanks for your understanding Yorùbáwùyí mo dey understanding sọ pé pọ̀ Yorùbáwùyí fans sọ pé pọ̀ ẹ bá wa ṣí owó pọ̀ rísí ẹ jẹ́ kí n wo orúkọ yín ìyá mi rí sábà mi send the receipt ọlọ́run send 20k sí mi ẹ bá mi send the receipt o this kindly send unless you Sunday Igboho know that has to be careful for all these people robbing him and robbing him people are wicked let my man show and share ìyá wa kan ní kẹrẹ sọfọ lóye pé kó máa ṣọ́ra pẹ̀lú àwọn tó ń so mọ́ wọn tó ń fọwọ́ pa wọ́n lára ẹ̀ a máa ṣàdúrà fún wọn náà nàbí kí lára fẹ́ ṣe tó bá wà káwọn èèyàn ọ̀gì ẹ̀ ní wọ́n lè sọ pé ó tún gbéraga ìyá wa tẹ ẹ bá wa send àkáǹtì yín àbí kí lè fẹ́ send kí mo ní kán send nù ẹ bá mi send receipt èló ló kù wọ́n ní mo ti wọ 897 685 èló ló kù o èló ló kù tí mo fi wọ 1m ẹjọ ẹ ṣàánú ajé o 897 ó yá sọkẹ́pọ̀ Yorùbáwùyí fans sọkẹ́pọ̀ aláì ogun gbọ́ bàbá Èkìtì Ọlọ́run ṣàánú fún mi. sọkẹ́pọ̀ Yorùbáwùyí fans aláì ní tani ẹ jẹ́ ká máa lọ ìta ṣe yìí gan tó. celebrate lọ́wọ́ lálẹ́ yìí. celebrate ó yẹ kó ti bò gógóró mi ìlọbíṣẹ́ lánàá mi ìṣúná iṣẹ́ lẹ́nu ó wá sọ bíìsì mi somebody thousand 30,000 to my account ẹ jọ fún mi ní rìsíìtì ẹ ní dààmú o èmi lólófòfó mo lẹ́ẹ̀kì máa ṣèkà fáwọn fáǹsì mi mo dárúkọ wọn bú mi wọ́n pè mí fáwọn olóṣèlú wọ́n tún pè mí ní olófòfó ẹ jọ ní sùúrù máníjà ẹ ló la rí gbà o. ẹ ló mà. ẹ ló 30k ẹ fún mi ní òkúta sẹ́ǹdì ẹ̀ sí. à ń gbọ́ ẹ ló la rí. ẹ ló à ń gbọ́ ẹ jàre máníjà fake manager wò lélẹ̀ máníjà kúlíkúlí wò lélẹ̀ máníjà kúlíkúlí wò lélẹ̀. 30k ti wọlé síbo ló wọlé sí ẹ fún mi ní receipt ẹjọ́ mánéjà òkè adimi náà ní kí n máa pè adimi alpha èdè la rí. ó ti ju 1 lọ o èyí tó ń ṣí ẹ mi ò mọ nǹkan táwọn ń ṣí o. ó ti ju 1 million lọ. jẹ́ ń gara 1 million. àwọn kan ń ṣí nǹkan tó ń ṣí ní àkáǹtì tó wọ́n wọlé ẹ kọ́ máa fọ́lò. wọn ò lè mọ àkáǹtì tó wọ̀ náà tó pé ìwọ jó ní sùúrù tó pé ìwọ jó lóòótọ́ tó pé ojó lóòótọ́ ló ṣe sọ pé àkáǹtì ẹ̀ lówó ń wọ̀ ló ṣe sọ pé ó ti ju 1 million lọ èmi ò bẹ́ẹ̀ àti pa àwọn èèyàn èlò ni mo pa jẹ́ ń gara èlò ni mo pa ń fẹ́ gara. èló ni mo pa ọ̀lẹ́ àdìmí yìí ó yẹ kó lọ sọ fóònù àdìmí ó yẹ kó lọ sọ fóònù ẹ̀rù ní fóònù ẹ̀ ó yẹ kó lọ sọ sí gbóni èló la pa èló ni mo pa bí ẹ pa mi ló blọọkù nẹ́tíwọ̀kì jẹ́ kí n gbá palẹ̀ àdìmí. Admin èrè la pa. Àti wọ 1 point something. 1.2. 1.2. Bẹ́ẹ̀ni. 2 kini 1.2 kini.
network wa yẹn. Two yẹn náà ní change lórí ohun ìmọ̀ calculate èló ni dáadáa. change yẹn, èló ni change yẹn. Wo balance yẹn báyìí nísìnyí, balance wà lákàntì yẹn. Yes. Kò yọ tó wọ́n Yes. bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ kú o, kò fún mi Yes. ní Yes. rántí bọ̀. Dáhùn náà àwọn ìmọ̀lódé tó kò lórí ètò. Mo ṣì rẹ̀ nígbà. Yára sí rẹ̀ tó kò lórí ètò. Màámi Stella ṣe rí pé ẹ̀gbá, ṣe rí pé admin mi ò kí ń parọ́. Ẹ̀pá admin mi ò kí ń parọ́, àwọn ń parọ́. Ó rà bí pé kọ́bọ̀ ẹni ẹlẹ́ni ó lè ba mílíọ̀nù èèyàn jẹ́. Admin mi nìyẹn kò kí ń parọ́, kò kí ń parọ́ o. Nítorí Ọlọ́run. Màámi Stella nítorí pé ẹ̀gbá mo fún àìní ní 500,000 naira. Torí pé ẹ̀gbá ni o, so mo fún àìní. Admin mi ò kí ń parọ́ o. Èmi náà kúkú gba 50,000. 50,000 naira kí ni máa fi rà náà o? Mo yá lọ sí Africa market ní ọjọ́ Sunday. Mo yá lọ fi ra nǹkan ọbẹ̀. Èmi náà wà bí báyìí gbà. Ó lọ sí school ọ̀bọ̀. Ó yẹ kó fò wá ní. Fò má bọ̀. Ní kó fò kó má bọ̀. Ó lọ sí school ọ̀bọ̀. Ó yẹ kó fò kó má bọ̀. Mi ò lọ school ọ̀bọ̀ náà. Ìgbà náà gbàtà iṣẹ́ tí ó jẹ́ 1,77,000. Admin sọ pé àti lé ní 1,200,000. Ẹ kó fún wa ní iye tí fígọ̀ yẹn jẹ́. Kò kò lórí ètò. Ó lọ school ọ̀bọ̀, ó lè. Ẹjọ́ ta ló wọlé síbẹ̀ yẹn? Ìyàwó Arónkẹ́ bá wa gbóhùn sókè, Arónkẹ́ ultimate. Orúkọ yín dẹ̀ fine. Rónkẹ́ ultimate. Rónkẹ́ ultimate. Sánẹ̀ ìjàpọ̀. Sánẹ̀ ìjàpọ̀ bóyá concern ní request bí wọ́n ti lọ sùn tiwọn. Ẹjọ́ manager lọ. Admin ló ń dá wa dúró báyìí o. Màámi Stella, thank you mo kàn ṣe ní ẹyin ṣẹ́ àwọn ìyá kan wà tó yẹ pé ti máa ń ṣàwàdà àwọn kí mọ̀. Wọ́n tó wá tó mo sọ pé wọ́n gba iye tó wọ́n jẹ́, wọ́n tó wá ń ṣe estimate fún mi. Àwọn ti ṣí dọ́là mọ̀, àwọn ti ṣí kinní kan mọ̀, iye kan làwọn gẹ̀ẹ́tì. Ó yẹ bí yẹn sọ̀rọ̀ yẹn kó yẹ kí n gbẹnu sọ̀rọ̀ ni. For you sitting on this platform for 3 hours, ẹ jókòó 3 hours, iṣẹ́ tí ò kàn yín lọ́wọ́ kàn yín lẹ́sẹ̀, ókè ó kàn yín torí àjọtalẹ̀ òòṣà ni. Màámi Stella, àjọtalẹ̀ òòṣà ni. Mo ṣúọ̀ wípé wàtàtalẹ̀ òòṣà jọ̀lọ́fù ráìsì lẹ́fọ́ owó ti yín rà. Láyé ìgbà táwa tatalẹ̀ Yorùbá, mo ṣúọ̀ pé owó ti yín jọ̀lọ́fù ráìsì lẹ́fì rà. Ó yẹ kẹ́ lè jókòó fún 3 hours kí ẹ bá wa ṣàkáùntì. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Apá màdáhùn tó ṣe wá jókòó sórí TikTok. Gbogbo oníkálukú ẹ ṣé mo dúpẹ́ gan, mo really appreciate yín. Pé I will just call on you guys pé kíní kan èdè máa dáwó fún mi. Èmi ò mọ trust tẹ́ ní fún mi o. Èmi lábẹ̀bọ. Ìyàwó Afúsàtù èmi lábẹ̀bọ. Mo ń bọ̀ àbáyé. Mi lẹ́yìn mi fẹ́ bínú, mi fẹ́ jà. Ọjọ́ Friday mi kí n jà lọ́jọ́ Friday. So mi fẹ́ jà. Mi ń jà lẹ́nu Friday. Àtijọ́ ṣéke. Ọlọ́run ti ṣe ṣéke jọlọ́ price ní UK. A dúpẹ́ fẹ́lẹ́dùmarè àtàwọn alálẹ̀. Mo dúpẹ́. I don't know how you guys will trust me with your time. Ẹ máa jókòó sórí show. Àtàwọn sí show tí mo ṣe yìí sí. Mi ò rí ìdí show tí mo ṣe. You guys, you are here with me. Ẹlòmíì tó yàyé la gbé lọ́jọ́ orí o. Gbogbo àárẹ̀rìn, màá bú yín, màá ṣe gbogbo ẹ̀. You trust me with your time. You will spend your time with me. Tẹ́ bá ti ń pèèyàn kan. Ìgbà èèyàn ló máa dá yín lóhùn o. You will trust me with your hard-earned money. Hello, Aunty Wunmi, hello ma. Yes ma. Ẹ má pè Yorùbá. Mi má bá ṣe ń send receipt ẹ méje, mo send 20,000, so jẹ́ 40,000 tí mo send. Ó jẹ́ 40K. Ẹ wá mọ yín send receipt. Mi má bá ṣe ń send. Kí lorúkọ yín? Sáyé làgbé lorúkọ yín àbẹ̀. Adéọlá Ẹlẹ́gbà. Okay, 40K. Okay, ẹ ṣé. Ẹlẹ́gbà. Okay, mo ti kọ kalẹ̀ Adéọlá Ẹlẹ́gbà. Ẹ ṣé màmí. God bless you. Ẹ ṣeun. Màmí Stella, ẹ̀yin lẹ ráìtì o. Admin,
owó tó ń calculate yẹn èmi ní 50,000 bẹ́ẹ̀ bàbá Èkìtì ní 50,000 bẹ́ẹ̀ o admin bàbá yọ 100,000 kó àìkú mami seller àwọn náà right bàbá yọ 100,000 kó bẹ́ẹ̀ èmi 50,000 mi náà ṣáà gbowó ẹ̀mú lọ sí African market bàbá Èkìtì náà 50,000 ẹ wò ó I don't know. ṣé Nàìjíríà ló wà. má wọ nínú 50,000 tèmi máa ní kàn fún ẹ 10,000 bẹ́ẹ̀ tó máa tó. máa ní kàn fún ẹ 10,000 ní 50,000 tèmi tó má gba 50,000 tèmi máa ní kàn máa mi ṣe 10,000 sí wọ náà má gba 40,000 ọgbà 10,000 àbẹ́ Èkìtì ní 50,000 yìí má gba 45,000 ẹ lè fi platform mi gbowó kẹ má ṣe àmì 45,000 má gba ní 50,000 ẹ wò ẹ jẹ́ kí n dúpẹ́ I don't know bí mo kọ́ tí mo fẹ́ sọ o but mo dúpẹ́ for trusting me with your time with your hard-earned money. I don't know what to say but mo dúpẹ́ màmá rí yín bá ebi ni màmá wá ẹ̀yin ni màmá bá láṣẹ Elédùmarè ẹ ní dààmú iná ò ní tán wọ gbogbo wa àtẹ̀yin tẹ́ ẹ fún wa ẹ ní táwọ́ ná àtẹ̀yin tẹ́ ẹ fún wa ẹ ní táwọ́ ná èmi náà tí mò ń sọ̀rọ̀ èmi náà ò ní táwọ́ ná fún ìfẹ́ ta ní sí ìran wa we will sit here 2-3 hours a máa ṣàwàdà àṣẹfẹ àwọn àṣẹ àgọ́bá ìkíní kan everybody ìwà wí fún mi lákàtà wà ìwà wí people be sending money. ẹ̀rù ń bà mí o sometimes tí àwọn kòkó mi bá ṣẹlẹ̀ báyìí wọ́n máa bà mí wípé Ọlọ́run ṣàánú mi jẹ́ kí n lẹ́mìí gígùn o. Yes, I do say that because somebody say how much you've sent 20k Ọlọ́run ò ṣe ṣẹ́jú sí please send the receipt to me please sir ẹ jọ̀ọ́ sẹ́ bá mi send the receipt sir ẹ ṣé gan God bless you. I don't know I will just say kíni kan Yorùbá wo yẹn ẹ wò tó bàbá Èkìtì dèlú mi lé ní ẹ wò àwọn èèyàn gbogbo àwọn ìyá lóde everybody wọ́n ní bàbá Èkìtì máa pè mí lórí fóònù lórí live lórí fídíò call everybody I don't know just pray for me kọ́lọ́run jẹ́ kí n lẹ́nu gígùn because you are a woman ẹ ṣé gan yàrá wọn náà ti fún wa ní 20,000 Ọlọ́run ò ṣiṣẹ́ bí sí ẹ ṣé mo dúpẹ́ because I don't know tẹ́lẹ̀ tí máa ṣẹlẹ̀ tí máa ní ààyè ṣe mọ̀ pé mèrè ni ó tún ti padà lọ nù àti mo rẹ̀ dé ìyá mi sọ pé ayé là ń gbé ọ̀run ò ṣe é jókòó sí dúró láyé gbogbo máàkì kan fún mi wọ́n fún mi máàkì lápá wọ́n fún mi máàkì lẹ́yìn Ọlọ́run ló yọ mí tí wọ́n gbé bàmú sí mi lójú mo lè ti dé mo ti wá dúró sí pé kí n gbé ayé o ayé là ń gbé o gbogbo àtàjọ táyẹ òòṣà màmí sẹ́lẹ̀ ẹgẹ́ ìtì ẹ̀rá ìtọ́ bá ti yọ 100,000 wá kúrò ń bẹ̀ you are right ẹ ṣé gan gbogbo àtàjọ táyẹ òòṣà níjọ́ kìíní àná tí a mú ilẹ̀ òòṣà àwọn àtàjọ táyẹ ilẹ̀ Yorùbá nígbà yẹn lọ́hùn èmi àti wá dé nísìnyí àwa ń ṣe wàhálà fẹ́ gbalẹ̀ Yorùbá padà Elédùmarè á gba ilẹ̀ Yorùbá padà fún wa ní àṣẹ Olódùmarè. àwa tọ́lọ́run ká wá gbalẹ̀ wa padà ládé o Ọlọ́run ló kọ ẹ jọ tó fẹ́ jẹ́ polówó ọjà o ẹ bá mi dáná tap send o ẹ bá mi lo promo code ní Abiola 223 lákòókò tó bá fẹ́ send owó sí Nàìjíríà direct deposit ní kò ní third party ẹ jọ ẹ ṣàánú fún mi Abiola 223 lákòókò tó fẹ́ send owó sí Nàìjíríà dọ́là ló fẹ́ ní páànù ẹ̀rín gbogbo tó bá fẹ́ ṣẹ́ gbowó là ń ṣe aṣẹ́wó ni wá o aṣẹ́wó ni wá aṣẹ́wó ń kí yín o aṣẹ́wó ń kí yín o ẹ bá mi ṣẹ́wó o ẹ bá mi ṣẹ́wó torí Ọlọ́run ẹ̀dá ẹ ní dààmú direct deposit ní ẹ ní third party bá ti dáná ti tap send sórí fóònù yín báyìí ọwọ́ kan ló máa lọ ẹ ṣé mo dúpẹ́ fún yín. àṣẹ bàbá mi àṣẹ ni may I live long may I live long happy healthy and prosperous life amen àṣẹ Èdùmàrè because sometimes I am scared. tẹ̀bí bá kú ní 150 wọ́n pa mí ni àbí kò sí wàhálà ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin tẹ́lẹ̀ tí bá mi follow àwọn tí mò ń polówó fún plug mi bá mi follow wọn. irú admin wo lélẹ́yìn náà fẹ́ kó sọ ìta rí I just want her to say iye tá a rí lórí kínní
mo dákú olórúkọ jẹ́ wọ́n ti sẹ́ndì owó sí ẹ o yéé wọ́n ní the boy that is disturbing you wọ́n ti sẹ́ndì owó sí ẹ o èyí fásitì mẹ́tí jẹ́ kẹ́yà mi máa já o wọ́n ti ẹ̀yọ́ kó tó bá mi send 10,000 wọ́n ti wá wọn fún ẹ the boy that is disturbing you at Nigeria wọ́n ló ń disturb mi kò gbé ẹni ẹgbẹ́ kò má disturb mi wọ́n ti ní owó ẹ̀ ti di 20,000 owó ẹ̀ ti di 20. Oh, I say I have sent 10,000. I don't know how to send the receipt. Èmi mọ̀ kó tí mo fẹ́ sọ. Mo ṣá mọ̀ pé èmi ò jáde dákẹ́ láti máa dúpẹ́ lọ́wọ́ yín. Kó tí mo kàn mẹ́yọ̀ kan yẹn. Mo dúpẹ́ fẹ́ lẹ́dùnmarè tó jẹ́ kẹ́ ẹ mọ̀ mí. Tó jẹ́ kémi náà mọ̀ yín. Lágbára Ọlọ́run ẹ ní jẹ̀bi pé ẹ mọ̀ mí. Mi ní kábàámọ̀ pé mo mọ̀ yín. Lágbára ìlú wa máa da. Ilé ìwà máa ṣe é gbé. Máa wálé. Ẹ ṣìyàwó fọ́mọ ẹ pè mí. Ẹ sílé ẹ pè mí. Ẹ sì nǹkan rere ẹ pè mí èmi náà sì nǹkan tó da láyé máa invite pé Yorùbáwùyí àwọn fáǹsì mi ògún gbọ́ ẹ bá mi tó ṣí àwọn fáǹsì mi sẹ́gbẹ̀ẹ́ kan báyìí